mú ẹ̀rí síta pé mo báyàwó ẹ̀ sùn. Bàbá tí fún ìjọba Láǹdé lésì. Ajá níyàwó ìjọba Láǹdé. Ọ̀rẹ́ rẹ̀ ṣàlàyé ohun tó rí tó fi pè lájá. Ọlọ́run fún mi ní nǹkan tó lówó òní. Òṣèrébìnrin tíátà Wasila Coded ṣàlàyé. Má pariwo ohun tí o ṣe fáráyé láti gbọ́. Alex Sanni tú àṣírí Ṣótáyọ̀ Ṣòbọ́lá. Wèrè ní ẹni. Portable yẹ̀yẹ́ very dark man. Ẹ jókòó, ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà obìnrin tí wọ́n ń pè ní Mary Gold ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ láàrin òṣèré tíátà Babati àti ìyàwó ìjọba Láǹdé, ìyẹn Dára. Èyí wáyé látàrí bí ìgbéyàwó ìjọba Láǹdé ṣe dàrú tó sì fẹ̀sùn kan àwọn àgbà òṣèré tíátà pé wọ́n bá ìyàwó òun sùn. Èyí tó sọ pé Babati wà lára wọn. Nígbà tí Mary Gold yànnàná ọ̀rọ̀ náà, ó sọ pé òun lòun mú ìyàwó ìjọba Láǹdé láti mọ Babati. Nínú ọ̀rọ̀ tó sọ nínú ẹ̀rọ ayélujára TikTok ló ti sọ pé nígbà táwọn lọ kí Babati nílé ni àwọn tí ń ṣeré ayò kan tí wọ́n ń pè ní Truth or Dare. Tí Dára ìyẹn tí ń ṣe ìyàwó ìjọba Láǹdé ti pé Babati lókòwò tíyẹn sì jẹ́wọ́ ọkùnrin fún un. Arábìnrin Mary Gold náà sọ pé òun pàdé Dára láti ọ̀dọ̀ bàbá láàánú òun àti pé Dára àti bàbá láàánú òun fẹ́ra wọn fún ìgbà díẹ̀ kí wọ́n tó pínyà lẹ́yìn tí ìyẹn mọ̀ pé ó ń bá mẹ́ta nínú àwọn ọ̀rẹ́ òun sùn. Arábìnrin Mary Gold tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé Babati kò mọ̀ pé Dára jẹ́ ìyàwó ìjọba Láǹdé àti pé òun ò ní parọ́. Dára ni ó fojú Babati mọ́ra inú ilé ìdáná lòun wà tí òun sì fi sùn lọ nígbà tí òun gbọ́ orin. Ó ní òun gbà ṣiṣẹ́ òun ní àṣìṣe nípa mímú Dára lọ sílé Babati láì sọ fún pé ìyàwó ìjọba Láǹdé ni. Babati sọ pé òun máa gbé ìjọba Láǹdé lọ ilé ẹjọ́ látàrí bí ó ṣe borúkọ òun jẹ́. Ibi tí ọ̀rọ̀ náà máa já sí làwọn ènìyàn kò mọ̀ báyìí. Gbajúgbajà òṣèrébìnrin tíátà Wasila Coded ṣàlàyé ìrírí rẹ̀ lọ́dọ̀ bàbá ọmọ ẹ̀ àti ìrírí rẹ̀ nígbà tó lọ sí Dubai àti bó ṣe gbèrò láti ṣẹ́ oyún náà ṣùgbọ́n tí orí ní ètò míì fún un. Nínú ìfèrèwérò tó ṣe pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ ìyẹn Debbie Shokoya ni ó ti sọ bó ṣe lọ sórílẹ̀-èdè Dubai láti lọ pàdé ọkùnrin náà táwọn sì jọ ní nǹkan pọ̀ èyí tí ó di oyún. Ṣùgbọ́n lásìkò ìgbà yẹn òun kò tíì ṣetán láti bímọ pàápàá jùlọ pẹ̀lú ẹni tí òun ṣẹ̀ṣẹ̀ pàdé. Ó ní òun jẹ́ nìkan tí kò lórí ọkùnrin. Òun lè dúró fún odidi ọdún méjì kí òun má fẹ́ ọkùnrin kankan tóun kò máa gbájúmọ́ iṣẹ́ òun tóun sì máa jayé orí òun bó ṣe jẹ́ pé òun gbẹ fún ìfẹ́ àti láti bímọ níjọ́ kan. Ó sọ pé òun àti bàbá ọmọ òun pàdé nígbà tí ó wá sí orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn náà ni òun lọ pàdé ẹ̀ ní orílẹ̀-èdè Dubai tí oyún sì wà àárín àwọn. Ó ní oríṣiríṣi oògùn lòun lò láti ṣẹ́ oyún náà ṣùgbọ́n pẹ̀lú gbogbo akitiyan oyún náà kò padà ṣẹ tí òun padà sì bímọ náà èyí tó jẹ́ ìbùkún fún òun. Ohun tó lóun fún òun lọ́fẹ̀ẹ́ onólówó mi fowó wá káàkiri. Òṣèré tíátà ọkùnrin tí ń jẹ́ Alex Sanni ti sọ ohun tí Ṣótáyọ̀ Ṣòbọ́lá ṣe fún un. Ó wáá fi àyájọ́ àwọn obìnrin lágbàáyé fi dúpẹ́ lọ́wọ́ Ṣótáyọ̀ fún ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tó ti ṣe fún nígbà tí ó nílò ìrànlọ́wọ́. Òṣèré tíátà náà ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Ṣótáyọ̀ máa ràn òun lọ́wọ́. Ó wáá fi kún ọ̀rọ̀ ẹ̀ pé ní ọdún 3 sẹ́yìn ni òun ní jàǹbá ọkọ̀ tí àwọn olè sì kó gbogbo dúkìá òun lọ tóun sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí kò jẹ́ kí ìjàmbá náà kó mú ẹ̀mí òun lọ. Nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí òun Ṣótáyọ̀ béèrè lọ́wọ́ òun pé kí ni òun fẹ́ òun sọ fún pé kí ó bá òun tún mọ́tò òun ṣe àti pé níṣe ni Ṣótáyọ̀ Ṣòbọ́lá fi owó ńlá ránṣẹ́ sí òun. Bákan náà Ṣótáyọ̀ ló sanwó bàálù òun láti lọ sí orílẹ̀-èdè Dubai fún ìgbà àkọ́kọ́ lọ́dún 2014. Wọ́n á dúpẹ́ fún oore tí Ṣótáyọ̀ ṣe fún. Mú ẹ̀rí síta pé mo báyàwó ẹ̀ sùn. Babati fún ìjọba Láǹdé lésì. Òṣèrékùnrin tíátà ni Babati ti sọ fún ìjọba Láǹdé láti mú ẹ̀rí síta pé òun àti ọkùnrin ogún báyàwó ẹ̀ sùn. Èyí wáyé látàrí ọ̀rọ̀ tíjọba Láǹdé sọ pé ọkùnrin 21 ló sì báyàwó òun sùn kó tó di pé àwọn pínyà níbẹ̀rẹ̀ ọdún yìí. Ìjọba Láǹdé fẹ̀sùn kan amúgbálẹ́gbẹ̀ẹ́ ìyẹn Mary Gold pé ó mú ìyàwó òun àti Babati mọ́ra lẹ́yìn tó mọ̀ pé ìyàwó ilé ni. Mary Gold sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé lóòótọ́ ni Babati báyàwó ìjọba Láǹdé sùn nígbà tó sọ pé òkòbó ni tíyẹn sì fi ọkùnrin hàn. Babati sọ pé irọ́ ni o àti pé kí ìjọba Láǹdé fi ẹ̀rí hàn pé òun báyàwó rẹ̀ sùn. Ó ní ìgbà àkọ́kọ́ tóun máa rí ìyàwó ìjọba Láǹdé ní ìgbà tí Mary Gold mú wá sí ọ̀dọ̀ òun. Ní ìgbà yẹn ló sì yà òun lẹ́nu pé ìjọba Láǹdé bẹ̀rẹ̀ sí ní bú òun lórí ẹ̀rọ ayélujára Instagram àti pé gbogbo ẹnu lòun fi sọ pé tíjọba Láǹdé bá ní ẹ̀rí kó mú jáde.
Portable yẹ̀yẹ̀ Very Dark Man látàrí ìjà tó wà láàrin olórin ẹ̀mí Mercy Chinwo àti ẹni tó máa ń gbé orin ẹ̀ síta, èyí tí ó mú Very Dark Man dá sí ọ̀rọ̀ náà tó sì ṣe ìgbè lẹ́yìn record label tó ń bá Mercy Chinwo jà, èyí tí ó mú gbé orin kan jáde tó sọ pé òun máa fi Portable hàn nínú orin náà kí àwọn jọ kọrin náà papọ̀. Ní Portable ti fún Very Dark Man lésì pé gbére ni àti pé kó má ṣe dárúkọ òun o, pé Very Dark Man máa ń bo orúkọ àwọn olówó àwọn olóríire jẹ́, wípé ṣé ó ní 100 million láti pè òun sí orin ni. Àwọn èèyàn sọ pé Very Dark Man ti tẹ Ọ̀kánírù mọ́lẹ̀ báyìí o, ohun tójú ẹ̀ bá rí ni kó fara mọ́.